A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna ti ránṣẹ́ sí gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Malam Nasiru El-Rufai pẹ̀lú àwọn 6 mìíràn tí wọ́n lààmìlaka láàrin ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀sùn ìwà ọ̀daràn, criminal conspiracy, incitement of public disturbance, mischief àti ìdásílẹ̀ ohun tí ó lè fa ọgbẹ́ ọkàn. Nínú lẹ́tà tí igbákejì kọmíṣánná ọlọ́pàá tó ń ṣàmójútó ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn CID Usainu Abdullahi kọ ni ó fi darí alága ADC ní ìpínlẹ̀ kí ó rí dájú wípé El-Rufai àti àwọn yòókù rẹ̀ fi ara hàn sí SCID ní ọjọ́ 8 oṣù kẹsàn-án ọdún 2025. Lára àwọn tí wọ́n dárúkọ wọn láti rí Bashir Seidu, Jafar Sani, Ubaidulahi Muhammad aka 30, Nasir Maikano, Aminu Abita àti Ahmed Rufai Hussaini aka Mikiya. Ọlọ́pàá ní ìgbésẹ̀ yìí ṣe pàtàkì láti lè fún wọn ní àǹfààní àti wí tẹnu wọn lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn adarí ìlú kan ní Lílù àti Agwa ní ìpínlẹ̀ Imo àti Anambra ti kérora pẹ̀lú àwọn ẹbí tí wọ́n ń ṣọ̀fọ̀ lọ́wọ́ tí wọ́n tún fi tipátipá mú wọn àti san owó ìsìnkú fún àwọn agbébọn tó ṣe wípé àwọn náà ni ó ṣekú pa àwọn tí wọ́n ń ṣe ọ̀fọ̀ rẹ̀. Àwọn adarí yìí ṣe àfihàn yìí lánàá ní Ìkẹjà, ìpínlẹ̀ Èkó nígbà tí wọ́n lọ sọ̀rọ̀ lórí ipò tí ìlú wọn wà níbi ìṣísọlójú àkọọ́lẹ̀ láti ọ̀dọ̀ àjọ Amnesty International lórí ìpakúpa tó ń wáyé ní ẹkùn gúúsù ìlà oòrùn. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára virtually níbi ayẹyẹ, akọ̀wé láti ààfin ìlú Lílù, Dókítà Dominic Okoli kérora wípé láàrin ọdún 2020 sí 2025 kò dín ní ènìyàn 25 tí àwọn agbébọn ṣekú pa, bẹ́ẹ̀ ni kò dín ní ilé 30 tí wọ́n jà lólè dáná sun. Ó fi kún wípé ìkọlù gbogbo ìgbà ti fẹ́ẹ̀ sọ ìlú wọn dahoro. Okoli ní ìwọ̀nba ohun ìní ìjọba tí ó kù nílùú ni wọ́n ṣe àkíyèsí nígbà ìdìbò. Igbó pọ̀ nílùú ṣùgbọ́n ó ṣeni láàánú wípé ọ̀pọ̀ igbó yìí ni àwọn agbébọn sọ di ibi ìpamọ́. Títí dòní wọn kò rí ẹyọ ẹnìkan mú nínú wọn. Okoli fìdí ẹ̀ múlẹ̀ wípé látàrí bí àwọn agbébọn ṣe gbàjọba ìlú, wọ́n ti ń ṣe àpèjúwe agbègbè wọn ní Sambisa, ẹkùn gúúsù ìlà oòrùn. Bákan náà ni ìkọlù gbogbo ìgbà yìí ti dènà àǹfààní sí ilé ìwòsàn tí àwọn ọmọdé kò lè lọ iléèwé mọ́ nítorí wọ́n ti ilé-ìwé pa. Bí àwọn agbébọn ṣe ń fi tipátipá mú aráàlú san owó kí wọ́n tó lè sin òkú. Aráàlú gbọ́dọ̀ lọ tọrọ ààyè lọ́wọ́ àwọn agbébọn pẹ̀lú owó kí wọ́n tó lè sin òkú nítorí wọ́n ti figi gún fún wọn láti má sin òkú. Bákan náà ni adarí ìlú Agwa ní ìjọba ìbílẹ̀ Oguta, ìpínlẹ̀ Imo, Ndụka Ozor náà kín Okoli lẹ́yìn bí ó ti ní àwọn á máa san tó ẹgbẹ̀rún lọ́nà 500 náírà (500,000 fún agbébọn nígbà mìíràn kí wọ́n tó lè sin òkú. Ó ṣàlàyé lóríṣiríṣi ìṣekúpa tí ó ti wáyé, lára rẹ̀ ni bí wọ́n ti pa ìbátan rẹ̀ kan lọ́kùnrin, ọba ìlú kan àti aláboyún. Wọn kì í ṣe àjèjì agbébọn unknown gunmen, àwọn mọ àwọn wọ̀nyí dáadáa known gunmen. Wọ́n a máa ṣe ìkọlù láì wọ ìbòjú. Wọ́n jẹ́ ọ̀dọ́mọkùnrin tí wọ́n mọ̀ dáadáa. Okoli àti Ozor wá rọ àwọn agbófinró ìjọba àti àwọn tí ọ̀rọ̀ kàn kí wọ́n ṣe ìrànlọ́wọ́ fún ìlú. Nígbà tí ó ń fèsì, adarí àjọ Amnesty ní Nàìjíríà Isa Sanusi ní iye ènìyàn tí wọ́n ti pa lọ́nà àìtọ́ kò ṣeé fẹnu sọ. Ó ní àwọn aláṣẹ gbọ́dọ̀ gbé òfin ró pẹ̀lú òfin ẹ̀tọ́ ọmọnìyàn lágbàáyé nípa pípèsè ààbò fún ará ìlú kí wọ́n sì dẹ́kun ìṣòro ààbò ní ẹkùn gúúsù. Èyí ń wáyé bí àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì NEMA ṣe fìdí ẹ̀ múlẹ̀ wípé 30 ènìyàn ni ó pàdánù ẹ̀mí wọn níbi ìjàmbá ọkọ̀ ojú omi tí ó wáyé ní ìlú Gọ̀sáwà, ìjọba ìbílẹ̀ Bọ́gú, ìpínlẹ̀ Niger. NEMA ní 50 èrò ọkọ̀ ni wọ́n dóòlà. Ìjàmbá yìí wáyé ní ọjọ́ Ìṣẹ́gun pẹ̀lú ọkọ̀ tí ó kó
àádọ́rùn èrò 90 lójúnà omi Gọ̀záwà. Adarí ìròyìn fún NEMA, Manzo Ezekiel ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde àná. Ọ̀pọ̀ ìgbà ni ìjàmbá ọkọ̀ ojú omi ti máa ń wáyé, pàápàá jùlọ ní àwọn ìlú tí ọkọ̀ ojú omi ti wọ́pọ̀ láti máa fi kó èrò. Ọ̀pọ̀ ìjàmbá yìí ni wọ́n tọpinpin dé àpọ̀jù èrò, àìlámójútó ààbò àti lílo ọkọ̀ tí ọjọ́ ti lọ lórí wọn. Bákan náà, àìlo aṣọ ìdáàbòbò ẹ̀mí. NEMA fìdí ẹ̀ múlẹ̀ wípé Director General fún àjọ NEMA, Ìyáàfin Zubaida Maro ti darí kí wọ́n tẹra mọ́ wíwá àwọn tí ó ṣì sọnù sínú omi. Ìwádìí àkọ́kọ́ sí ìjàmbá yìí ṣe àfihàn wípé ọkọ̀ yìí kó àpọ̀jù èrò, ó tún wá lọ ṣẹ́rí mọ́gi lójúnà. NEMA fi kún un wípé ìgbìyànjú ti ń lọ lọ́wọ́ pẹ̀lú àjọṣepọ̀ àwọn tí ọ̀rọ̀ kàn bíi NIWA, Red Cross, àwọn òmùwẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti ṣe àwárí àwọn tí ó rì sínú omi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ ìjẹta Goodluck Jonathan ti ṣe àpèjúwe ètò òṣèlú Nàìjíríà ní èyí tí ó kún fún ìjẹnilẹ́sẹ̀ àti irọ́. Ó ní ó ṣòro láti rí ẹni tí ó máa sọ̀rọ̀ lówùúrọ̀ tí ọ̀rọ̀ rẹ̀ kò ní yí padà nírọ̀lẹ́. Jonathan sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ayẹyẹ 70 ọjọ́ ìbí olórí òṣìṣẹ́ rẹ̀ àná, Olóyè Mike Oghiadome, tí ó wáyé ní ìlú Benin, ìpínlẹ̀ Edo. Ṣùgbọ́n Jonathan yọ Oghiadome tí ó jẹ́ igbákejì gómìnà àná fún ìpínlẹ̀ Edo sọ́tọ̀ bí ó ti ní ó jẹ́ ẹni tó ṣe é fọkàn tẹ̀. Ó ní ọ̀pọ̀ ìgbà ni òun ti kojú ìṣòro ìjẹnilẹ́sẹ̀, pàápàá jùlọ lásìkò ìbò ọdún 2015 tí ó pàdánù sí ọwọ́ olóògbé Muhammadu Buhari. Ó ní Oghiadome jẹ́ ẹni tí ó lè fi ara gba ọta ìbọn nítorí tòun. Ó jẹ́ ẹni tí ọ̀rọ̀ rẹ̀ ṣe é mú lọ ilé ìfowópamọ́. Ọ̀pọ̀ àwọn olóṣèlú ni ọ̀rọ̀ wọn kò ṣeé gbàgbọ́. Bí wọ́n bá sọ ọ̀rọ̀ kan báyìí, láàrin wákàtí kan ọ̀rọ̀ náà ti yí padà. Síwájú àkókò yìí ni ọ̀pọ̀ àwọn olóyè láàrin ẹgbẹ́ òṣèlú PDP ti ń ké sí ààrẹ ìjẹta yìí kí ó wá díje du ipò ní ọdún 2027. Ṣùgbọ́n Jonathan kò tíì fèsì, pẹ̀lú wípé ìyàwó rẹ̀ Dr. Patience Jonathan sọ nínú oṣù karùn-ún wípé ọkọ rẹ̀ yóò ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu bí ó ti ní òun náà ṣe àtìlẹ́yìn fún Jonathan láti jáwé olúborí níbi ìdìbò ọdún 2011. Ó ṣèlérí àti tẹ̀lé obìnrin àkọ́kọ́, Sínátọ̀ Olúrẹ̀mí Tinubu, polongo ìbò ní ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar ti kọrò ojú gidigidi sí ìṣẹ̀lẹ̀ tí ó wáyé ní ìpínlẹ̀ Kaduna àti àwọn apá ibòmíràn lórílẹ̀-èdè, bí ó ti ṣe àpèjúwe wọn ní ìtàbùkù tó léwu lórí ẹ̀tọ́ ọmọnìyàn lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu. Ọ̀rọ̀ Atiku yìí wáyé lẹ́yìn ìròyìn tí ó gbòde wípé iléeṣẹ́ ọlọ́pàá Kaduna ti ránṣẹ́ sí El-Rufai àti àwọn adarí mìíràn láti ẹgbẹ́ òṣèlú ADC fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí oríṣiríṣi ẹ̀sùn tí ó dá lórí ìlẹ̀dí àpò pọ̀ àti dá wàhálà sílẹ̀ láwùjọ tí wọ́n fi kàn wọ́n. Nínú àtẹ̀jáde òní ni Atiku ti bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ ọlọ́pàá tako gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna àti àwọn yòókù. Bákan náà ni ó ṣe àpẹẹrẹ ìkọlù sí agbẹjọ́rò àná fún ìjọba àpapọ̀ Abubakar Malami àti bí wọ́n ti ba ìpàdé àwọn àgbààgbà ẹgbẹ́ Katsina jẹ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ wípé orílẹ̀-èdè ti ń yíwọ ìjọba apàṣẹwàá. Ó wá rọ ọmọ Nàìjíríà kí wọ́n mọ rírì bí ìṣẹ̀lẹ̀ yìí ṣe nílò àmójútó nítorí ìdáàbòbò ìjọba tiwantiwa gbọ́dọ̀ jẹ́ àjùmọ̀ṣe. Atiku ní Nàìjíríà jẹ́ ti gbogbo wa, kì í ṣe ti ẹgbẹ́ tó ń ṣèjọba lọ́wọ́ nìkan tàbí ẹnìkan ṣoṣo. Kí a má jẹ́ kí wọ́n fi ọwọ́ rọ́ òfin àti ìdájọ́ òdodo sẹ́gbẹ̀ẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn tí wọ́n ń pè wọlé sórí ètò àsọ̀rọ̀mágbèsì ti rọ ààrẹ Bọ́lá Tinubu kí ó ṣe àdínkù ànádànù owó tó ń ná lórí ìrìn-àjò gbogbo ìgbà lọ ilẹ̀ òkèèrè bí wọ́n ti fi ẹ̀sùn kàn án wípé ó ń náwó ìlú dànù. Ààrẹ Tinubu lo ọ̀sẹ̀ méjì ní Japan àti Brazil pẹ̀lú ikọ̀ rẹpẹtẹ tí wọ́n wọ́ tẹ̀lé lẹ́yìn ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Oṣù kan sí ìgbà náà ni ó lọ ilẹ̀ Faransé àti UK fún ètò ìlera. Lónìí ó tún ti fò lọ sí Yúróòpù fún ọ̀sẹ̀ méjì mìíràn fún ìsinmi. Níbi ètò
kan tí ó wáyé lówùúrọ̀ kùtùkùtù òní lórí Sparkling FM àti FAD FM. Ọ̀pọ̀ àwọn tí ó kópa nínú ètò ni wọ́n bu ẹnu àtẹ́ lu ìrìnàjò gbogbo ìgbà tí ààrẹ ń gùn lé bí wọ́n ti rọ̀ ọ́ kí ó kúkú pawó sápò àwọn ibi ìgbafẹ́ gbogbo orílẹ̀-èdè yálà tí ó fi ń lọ ọ̀nà jíjìn. Ẹnìkan béèrè ìdí tí ààrẹ kò fi ṣe àbẹ̀wò sí abúlé rẹ̀ tàbí ìpínlẹ̀ mìíràn. Ará ìlú kan Effium Otu tí ó pè láti Akampa ṣe àríyànjiyàn wípé ààrẹ ń lo àkókò púpọ̀ ní ilẹ̀ òkèèrè ju Nàìjíríà lọ. Ó kúndùn àti máa lo ìsinmi ní ilẹ̀ Europe àti àwọn orílẹ̀-èdè mìíràn. Bẹ́ẹ̀ a ní ibi ìgbafẹ́ lóríṣiríṣi bíi Obudu Mountain Resort tí òun fúnra rẹ̀ darí gómìnà Basi Otu kí ó túnṣe fún ìwúlò rẹ̀. Ó ní kí ààrẹ wá sí Obudu tí àwọn ń pè ní Camp David. Bákan náà ni David Imo láti ìjọba ìbílẹ̀ Akpabio náà ránṣẹ́ sí Tinubu kí ó wá mọ rírì afẹ́fẹ́ àlàáfíà ní Obudu bí ó ti ní ìgbésẹ̀ yìí yóò ṣe ìgbélárugẹ àwòrán Nàìjíríà lágbàáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹbí òṣèrébìnrin Péjú Ògúnmọ́lá ti sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn ìpapòdà ọmọkùnrin wọn kan ṣoṣo Ṣọlá Ayọ̀míkún Ọmọbọ́láńlé. Ìròyìn jábọ̀ wípé Ayọ̀míkún ẹni ọdún 24 ọmọ Ògúnmọ́lá àti ọkọ rẹ̀ àgbà òṣèré Sunday Ọmọbọ́láńlé tí gbogbo ènìyàn mọ̀ sí Alúwẹ̀ẹ́ di olóògbé ní ọjọ́ kejì oṣù kẹsàn-án ọdún 2025. Ní kété tí ó di olóògbé ni àwọn kan ń gbé ipò yẹnu wípé inú balùwẹ̀ ni ó ti yọ̀ ṣubú tí ó fi di olóògbé, ṣùgbọ́n tí ẹbí rẹ̀ ní èyí kìí ṣe òtítọ́. Nínú àtẹ̀jáde tí Yẹmí Amodu buọwọ́lù gẹ́gẹ́ bí aṣojú ẹbí Ògúnmọ́lá ni wọ́n ti ṣàlàyé wípé ilé ìwòsàn kan ni Ayọ̀míkún dákẹ́ sí ní ìlú Ìbàdàn lẹ́yìn àìsàn ráńpẹ́. Bí wọ́n ti bu ẹnu àtẹ́ lu ìròyìn irọ́ táwọn kan ń gbé pò yẹnu wípé èyí kìí ṣe àpọ́nlé disrespectful. Wọ́n ti sin òkú rẹ̀ sí Ìbàdàn bí wọ́n ti fi ìmoore wọn hàn sí àtìlẹ́yìn tí wọ́n rí gbà láti ìgbà tí ọ̀fọ̀ yìí ti wáyé. Kí Ọlọ́run tẹ́ Ayọ̀míkún sáfẹ́fẹ́ rere. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká olórin Fújì Àlàbí Pasuma ti fi ilé rẹ̀ tuntun jìn fún olóògbé ìyá rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí ó yẹ kí ó jẹ́ ẹ̀bùn ọjọ́ ìbí posthumous birthday. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni ó ti ṣe àfihàn ilé yìí pẹ̀lú ọ̀rọ̀ tí ó kọ sí wípé ìfẹ́ ìyá rẹ̀ ń tẹ̀síwájú àti máa jẹ́ ìtọ́nà fún ayé rẹ̀. Bí ó ti kí ìyá rẹ̀ kú oríire ọjọ́ ìbí lọ́run, ó ṣe àpèjúwe ilé tuntun yìí ní ayẹyẹ láti fi sààmì ìrántí ikú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.